ìran àgbẹ̀ ni wọ́n láró ìran àlùkò ló lọ sùn àwọn lékeleke àwọn ni wọ́n ń lẹ fún ó kí wa mo kí ọmọdé mo kí àgbàlagbà lónìí pẹ̀tù káàbọ̀ sórí ètò wa fún tòní orúkọ tó mi padà ọmọbìnrin owó Ayekooto ọ̀nà ni èmi ń jẹ́ lórí ètò wa fún tòní ọ̀nà ni ẹ̀tù ti ń padà wá ẹ̀yìn ìyẹn wa ìbọn wa wà nǹkan fìdílé yẹ ká tó jẹ àǹfààní tòní àmọ́ kó tó di pé a bọ̀ sí ojú agbami tòní máa rọ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe wò wá yìí ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa comment jẹ́ kí àwọn olólùfẹ́ tí yín náà jẹ́ kí wọ́n ráǹfààní ẹ̀kọ́ kan tí wọ́n yóò kọ́ látara program lílẹ̀ tí a máa fi hàn wá ní ọjọ́ tòní lálẹ́ ní dènà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ Ayekooto òótọ́ òun náà ni àwọn máa sọ torí pé the truth must be told lónìí pẹpẹ yóò pọ̀ mọ́ aláre ó jẹgbẹ́ ẹ̀ tún rí àwọn nǹkan mèremère tá a tún mú wá fún wa lónìí ẹ jẹ́ kí n àti yín ìkájọ́ wà nǹkan fi lé kájọ́ kọ́kọ́ lọ́wọ́ fídíò yìí náà. Òkúta lásán mọ́dẹ̀ rò pé yóò bá sọ pé òkúta tí mọ̀lẹ́ kọ̀ sílẹ̀ lọ́wọ́ padà wá digunlé ni wọ́n ń sọ irọ́ o lè digunlé kankan òkúta lásán òkúta oníwọ́ tó jájára o. wọ́n sì ní ká máa jẹ́ bẹ́ẹ̀. Ìwọ kọ́ ó ní mufutawu lòún jẹ kí ni tùmọ̀ mufutawu léde lábá nígbà tí ó mọ̀ ọ́ kọ́kọ́rọ́ tàbí sílẹ̀kùn inú rẹ̀ sì ń dún. mufu olúwa lọ́wọ́ alágbára o muftau mo sì ní ẹnìkan tó ń jẹ́ mufu o mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ń jẹ́ muftau gan o mo ní wọn o kọ́kọ́rọ́ ta fi ń sílẹ̀kùn ni wọ́n tó ń jẹ́ muftau wọ́n dẹ̀ tún wá pé Abdul Muftau ọ̀kan ní muftau kọ́kọ́rọ́ tí wọ́n fi ń sílẹ̀kùn inú ààrẹ dùn pé kọ́kọ́rọ́ ni ẹ́ ìyá mo ní ẹnìkan tó ń jẹ́ mufu tí yẹ pé bí mo ṣe rántí orúkọ wọn sì mọ̀ pé dáàdi mi mufu ni wọ́n ń jẹ́ o mufu lórúkọ wọn o káì kọ́kọ́rọ́ wọ́n dẹ̀ ti dàgbà wọn àdẹ mọ̀ pé kọ́kọ́rọ́ làwọn ń jẹ́ títí tán fi dàgbà débi tán dàgbà dé wọn à mọ̀ pé kọ́kọ́rọ́ làwọn ń jẹ́ pé Muftau kọ́kọ́rọ́ wọn à mọ̀ pé kọ́kọ́rọ́ ni wọ́n dẹ̀ ti dàgbà gan lọ àṣàánú fún wa wọ́n tó ń jẹ́ mufu tó tún ti bá wà pé kọ́kọ́rọ́ tí wọ́n kọ́kọ́rọ́ tá a fi tí kọ́kọ́rọ́ báyìí olórúkọ ẹ̀. So àwọn Fúlàní ti wọ ọ̀dọ̀ wa wọ́n change gbogbo wọ́n rí i pé a ní nǹkan tó dáa nínú ẹ̀sìn wọ́n gbà lọ́wọ́ wa wọ́n ní ká máa jó ọkọ̀ mùsùlùmù sọ́kọ̀ mùsùlùmù náà tẹ́jẹ̀ nínú náà lẹ́ ń jẹ́ òsílà irú tẹ́tẹ́ dò àti òsílà yóò wá fẹ́ yín àgà táwọn nẹ́pà fi ń go àgà sọ. ìwọ tó ń jẹ́ wòsílà àǹtí wòsílà tó ti gbọ́ tiẹ̀ náà àgà tí àwọn nẹ́pà tí wọ́n fi máa ń gun nǹkan ládàá òní tí wọ́n ń pè ní wòsílà àwọn ọmọ Yorùbá àdẹ̀gbé orúkọ tó dáa àdẹ̀gbé kalẹ̀ àdẹ̀gbé orúkọ tọ́lọ́run bá sọ fún wa tọ́lọ́run bá tọ́lọ́dùmarè dì fún wa àdẹ̀gbé orúkọ yẹn àgbélẹ̀ àwọn amú orúkọ tí kìí ṣe tiwa torí pé a fẹ́ ṣẹ̀sìn wọn àwa yàn láàyò wọn náà wà wò ládàá tí wọ́n fi ládàá táwọn nẹ́pà fi ń gun nǹkan ọmọ ṣe o àdẹ̀jẹ̀ kí ẹ̀sìn wọ́n dẹ̀ fi ẹ̀sìn gba iyì àti ẹ̀yẹ àti ọlá àti ìtọ́lọ́run fún ìran Yorùbá wọ́n dẹ̀ fi ẹ̀sìn gbà kúrò lọ́wọ́ wa wọ́n fi ẹ̀sìn wọ́n fi gbà kúrò lọ́wọ́ wa àtúnṣe ṣì wà o ìyẹn tá a bá máa ń tà ń ṣe lóòótọ́ àtúnṣe wà fún yín. ìwọ nǹkan ará Èkó mistura rúlà tá a fi ń wá fún ẹ là èlò ń jẹ. ṣòṣèré báyìí ìwọ tí ó ń jẹ mistura àwọn èèyàn dẹ̀ máa ń jẹ orúkọ yìí o sista mistura náà tí wọ́n sọ pé náà mistura náà rúlà tí a fi máa ń wọn nǹkan rúlà ni o ìwọ tó ń jẹ mistura rúlà lásán téèyàn fi ń wọn rúlà ìran Yorùbá à ń láti jí à ń láti ṣe kí ni o à ń láti jí because tá a bá kọ̀ tá a padà sí inú ibi tí wọ́n ti bí wa tá a padà sí inú orúkọ táwọn babańlá wa sọ wá tá a nítorí ẹ̀sìn láti máa sọ àwọn ọmọ wa ní orúkọ tí wọn ò mọ ìtumọ̀ ẹ̀ lórúkọ tó jẹ́ pé tí wọ́n bá ń pè wọ́n yóò máa padà jẹ́ negative effect sínú ayé wọn ni à ń láti jọ ronú àwa òbí
àwọn òbí tá a lè sọ orúkọ Yorùbá láwọn ọmọ wa mọ́ tó jẹ́ pé orúkọ English tàbí orúkọ ẹ̀sìn alimukutun alimuzudun gbogbo ẹ lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé àti sọ orúkọ Yorùbá Ọlákúnlé Ọláwálé àti sọ orúkọ Yorùbá di ọ̀ràn fún wa nítorí ẹ̀sìn. Ẹ ti ya wèrè o, èmi náà ń bẹnu yín o. Ṣùgbọ́n Bíbélì sọ pé ìwọ yóò mọ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. Àlùkùránì kan sọ pé ó ní ẹ wá ìmọ̀, kódà bó jẹ́ China tí wọ́n ti ń jẹ ìgbín tí wọ́n ti ń jẹ aláǹgbá, ẹ lọ wá àmọ̀ débẹ̀. Bẹ́ẹ̀ Àlùkùránì sọ pé ẹ má ṣe wá ìmọ̀ ó wà ní Kùránì náà o, ẹ má tún ṣe wá ìmọ̀, orí tẹ́ bá tún ti wá ìmọ̀ ẹ ti takò Ọlọ́run yín ni. Àwọn kankan wà nínú Àlùkùránì tó yẹ pé nígbà tá a bẹ̀rẹ̀ sí ní tí translation ẹ̀ bẹ̀rẹ̀ sí ní yéèyàn àwọn kan wà tó yẹ pé kò rọgbọ kò rọrùn. Mistura ṣé o ti gbórúkọ ẹ báyìí wọ́n tó ń jẹ́ Mistura pé rúlà tí wọ́n máa fi wọ́n nǹkan ò ní ọ. So gbogbo kínní about 200 and something ní ó kọ tí mo condemn nínú Islam. Aṣọ wíwọ̀ dà ń bẹ̀ bá mú mi. Hashma ló wà fóbìnrin. Akramakumullah. Ní Islam dẹ̀ ń fẹ́ kóbìnrin ni. Akramakumullah. Kì í ṣaṣọ gàgà rẹ̀. Tá à ń dàbora, tá à ń gbé wọ̀, tá à ń ṣe kí aṣọ yẹn kọ́. Alhashma kò ní tìjú. Torí èèyàn lè daṣọ bolẹ̀ kó wọ aṣọ gàgàrà tí ò ní tìjú. Kó jẹ́ kó bora ni, kò bo làákàyè. Kò bo ìmánì ẹ̀, kò bo ẹ̀kọ́ ẹ̀. Ọ̀rọ̀ hijabu kìíní kan. Mo sọ̀rọ̀ hijab. Àwọn èèyàn kan dá wọ́n ṣe wọ́n kó bò mí tí wọ́n ń ṣe kìíní kan. Hijab tó bá fẹ́ mú ṣẹ̀ríà wá wà á lọ tú alukur'an. Akramakumullah. Bá alukur'an bá ṣe lò ó ní kó lò. Tá alukur'an ò bá lò bẹ́ẹ̀ ìrọ́ ló kù, àfikún nìyẹn. Ọ̀nà méje l'alukur'an ti lo hijab, ọ̀nà méjèèje kò sáṣọ mbẹ̀. Allahu Akbar. Kò sí aṣọ wíwọ̀ yìí níbẹ̀. bainahuma hijabun wa lal a'rafi rijalun ya'rifuna kullan bisimahum. Ọkùnrin lọ̀rọ̀ tó tiẹ̀ ń sọ mbẹ̀ kò sọ̀rọ̀ obìnrin rárá. Bainahuma hijabun, gàgá ó wà láàrin àwọn méjèèjì. wa lal a'rafi rijalun ya'rifuna kullan bisimahum. Bá ń lọ mí àyà mi tún wá. Wa iza qara'ta al-Qur'an جعلنا بينك وبين الذين لا يؤمنون. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. láàrin àwọn kèfèrí tí ó gbọ́ lọ́hùn gbọ́ pẹ̀lú ẹni tó ń ka alukurani òun nìyẹn hijaban mastura. kò ọ̀rọ̀ aṣọ wíwọ̀ kọ́. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. aṣọ tó wọ̀ kọ́ Allahu Akbar. ó wà ní ẹ̀yìn cotton fatakazat min dunihim hijaban ó ta wẹ̀rẹ̀ bórẹ̀. Akramakumullah. aṣọ dà ń bẹ̀, aṣọ wíwọ̀ dà ń bẹ̀ bá mú mi. Ṣé rí mo sọ ṣáájú wípé tí a bá ń tú ẹ̀sìn ẹlẹ́sìn àwọn tí wọ́n á tún ti wá náà ní sáláì máa jù. Ṣé ẹ rántí ọ̀rọ̀ hijab nínú ẹ̀sìn Islam? Ọ̀rọ̀ yìí dá wàhálà sílẹ̀ gan-an ní skul kan tí ó wà ní Kọ́lá Balógun l'Óṣogbo. Mo rántí nígbà náà. Nígbà tí àwọn ọmọ mùsùlùmí bá ń lo hijab, àwọn kírísítẹ́nì àwọn náà ń lo ṣé bẹ́ẹ̀ náà àwọn náà máa ń lo àwọn náà lọ́ọ́ lò. Àwọn oníṣẹ̀ṣẹ̀ náà wá bẹ̀rẹ̀ sí ní gbégun tí wọ́n rọ̀ yẹn dá wà lálẹ́ kalẹ̀ yóò dà pé àti ìlú kan ní àti ìlú kan náà ní wò. Ṣé rí Islam ẹ fẹ́ force or train or religion yín lérí àwọn ènìyàn ní tí ó dẹ̀ sí nínú Al-Qur'an tí ó dẹ̀ sí nínú hadith. Àwa máa ṣe mí láàánú nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò bá ṣèwádìí dáadáa. Ìjáàbò kì í ṣe ara ẹ̀sìn Islam. Hijab kò kí ṣe ara kíni o, kò kí ṣe ara ẹ̀sìn. Inú Islam ni wọ́n ti mú hijab. Wọ́n kàn gbé wọ̀ ni. Ìtàn tí ó bí hijab òun náà ni ìtàn